kíyèsára mo bẹ̀ ọ́ ẹ ò rí bódò mi bá rèé. Yorùbá ẹ kíyèsára mo bẹ̀ ọ́ ẹ ò rí bódò mi bá rèé. Yorùbá ẹ kíyèsára mo bẹ̀ ọ́ ẹ ò rí bódò mi bá rèé lọ. Yorùbá ẹ kíyèsára mo bẹ̀ ọ́ ẹ ò rí bódò mi bá rèé. Ẹni tó bá létí ó gbóhùn tí ẹ̀mí ń sọ o. Yorùbá àkókò tí tó ẹ̀ta kiri. Yorùbá ẹ kíyèsára mo bẹ̀ ọ́ ẹ ò rí bódò mi bá rèé. Pásítọ̀ òfúnra ó já síná, àgbò òfúnra kò lóyin, ọ̀bọ òfúnra kò dènìyàn. Yorùbá ìfúnra màdógún àgbà o. Yorùbá ẹ kíyèsára mo bẹ̀ ọ́ ẹ ò rí bódò mi bá rèé. Gẹ́ngẹ́ báyìí ní síwájú ijó àgbọ̀nsálẹ̀ lónìí ọ̀wù. Ọmọ Lúkà mo tún dé láti forí ewì kìlọ̀ ìwà fọ́mọ aráyé. Ọmọ òkòrókòró lókun sá, ọmọ arógun má sá, ọmọ arógun má ṣojo, ọmọ ọlọ́kà òkúta rìgìdì bógun jà. Yorùbá bọ̀ wọ́n ní bí ò bá nídìí obìnrin èjẹ́ kúmọ́lú. Èrèdí rẹ̀ tẹ́ ẹ fi ń gbọ́ mi lákọlákọ, ẹ súnmọ́ bí ẹ wá gbóhùn lẹ́nu mi, ọmọ ọlọ́kà afọwọ́ ìdènà ọmọ bí ọ̀rẹ́. Yorùbá ẹ̀yà ńlá kan tọ́lọ́run dá lọ́nà ọ̀tọ̀ tó sì fi ohun gbogbo kẹ́. Ilẹ̀ Yorùbá gangan nílẹ̀ tó ń sàn fún wàrà àtọyìn. Ẹ̀rí ń bẹ wà láyì. Tó bá jẹ́ tọgbọ́n àtayọ kétékété. Gbogbo àgbà ńlá ayé ló ń wárìrì fún ẹ̀yà Yorùbá. Amẹ́ríkà, Canada, Brazil, Europe àti Asia, gbogbo wọn pátá ló mọ rírì àwọn ọmọ Oòduà. Bóyá lẹ mọ̀ pé orílẹ̀-èdè ńlá ní Yorùbá káwọn òyìnbó amúnisìn ó tó dé. Orílẹ̀-èdè tó ní ìjọba lábẹ́ àṣẹ Aláàfin Ọ̀yọ́. Ṣùgbọ́n nípa èké àti ìkà wọ́n fi ipá sowọ́pọ̀ ní ọdún 1914. Ọdún ìyà, ọdún ẹkún, ọdún òṣè. Ládùlùgáàdì tó bá kúre ò ní súre. Àwọn ọmọ Yorùbá ń lọ sórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì láti kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀. Àwọn bíi Ọláyínká Abatmakọ́lé, Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Ládòkè Akíntọ́lá, Rẹ̀mí Fáníkáyọ̀dé, Fúnmiláyọ̀ Kútì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibẹ̀ làṣírí ọpọlọ pípé tọ́lọ́run fi kẹ́ ìran Yorùbá ti tú sáwọn òyìnbó amúnisìn lọ́wọ́. Láti ìgbà yìí ni wọ́n ti pinnu pé ìran Yorùbá ò gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ wọn láéláé. Kódà òmìnira tí wọ́n fún wa lórí irọ́ ni gbogbo ẹ̀ ó yé mi wà láyì. Ṣùgbọ́n ṣá o, Yorùbá ẹ sọjí o. Bẹ́ẹ̀nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé, ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn. Ṣùgbọ́n kìíní kan ni mo mọ̀ tó dá mi lójú. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé, ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro. Kò wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o.
ìṣẹ́jú kan péré òtítọ́ yóò bá. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan ni. Òtítọ́ yóò lékè dandan. Jésù òtítọ́ ó wà á lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Wọ́n massive global kórè wọ̀lú o. Torí lóye. Ẹ̀tàlí ẹ̀tàlẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. Torí lóye. Ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. Torí lóye. Torí lóye ọmọọba. Torí lóye. Ọmọsim global concept. Ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralé. Ǹjẹ́ ọmọsim global concept tí mò ń ṣe nìyẹn. Èyí tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ̀ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí, ilé ìwé ìgbàlódé, ilé ìwòsàn aládàáni tàbí ilé iṣẹ́ ńláńlá. Ẹ má dààmú jìnnà, ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní Omosim Global Concept. Ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀. Bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. Atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́. Tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484. Lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484. Omosim Global Concept. Ra ilé ralẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́, ẹni àfọ̀ fún ọba jẹ́ ó gbà, àwí fún Ifẹ̀ a kò gbà, orí ọ̀kẹ́rẹ́ kòkòkò láwo. Ọ̀jẹ̀rẹ̀ táwa bá rí àmọ̀ sọ mi ò ní dákẹ́ sọ
mi ò ní dákẹ́ igbe. Ìdí ni wípé ilé ayé yìí ti gba mẹ̀sọ̀mẹ̀sọ̀, ilé ayé yìí ti gbọgbọ́n, ilé ayé yìí ti gba sùúrù, ilé ayé yìí ti gba jàgídíjàgan, ilé ayé ó ti di ohun ìbẹ̀rù. Àwọn tá à ń bá gbé, àwọn tí ò tiẹ̀ mí, tí ẹ̀mí ènìyàn ò jọ lójú. Ọmọlúkà lórúkọ tí mò ń jẹ́. Ẹ kú ilé ẹ̀yin olólùfẹ́ mi gbogbo, ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook, tẹ́ ń wò mí ní YouTube, tẹ́ ń wò mí ní TikTok. Mo kí gbogbo yín pé ẹ kú ilé. Ọmọlúkà yín rèé, kò kúkú pé méjì. Màmá mi kan bá mi sọ̀rọ̀, ó lọ́mọlúkà, ó ní wàá máa pa wá lẹ́rìn, inú wa á máa dùn. Inú wa á máa dùn náà ni màmí, ojú ò ní tì yín, ẹ̀ ní sunkún, ẹ̀ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Láṣẹ Ìdùmarè. Gbogbo bẹ́ẹ̀ ṣe wá ń darapọ̀ tẹ́ ẹ̀ ń wò wá, ẹ máa bá mi pín, ẹ rí i dájú pé ẹ ṣe kí ni, ẹ share program yìí. Either you're watching me from the Facebook, or you are watching from YouTube, or you are watching from TikTok. Make sure you share it, and God shall continue to promote you, to upgrade you, to uplift you in the name of Jah. Amen. Ẹ̀yin ọmọ Yorùbá, mo sọ fún yín, mo ní Yorùbá ẹ fúnra, mo ní Yorùbá ẹ ronú jinlẹ̀. Ṣé ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní Ìbàdàn? Ṣé rí kíní kan wà tẹ́ ẹ mọ̀ Yorùbá kí lẹ sọnù sẹ́? Nǹkan kan wà tẹ́ ẹ understand. Bọ́ bá pa yín lọ, tó bá gbé ìbọn wá sí inú ilé kan, tó ń gbé ìbọn yẹn tán kọ̀ kí ẹ̀, tó bẹ̀rẹ̀ sí ní yín sí yín, pá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  tó ń pa àwọn èèyàn lọ rẹpẹtẹ. Ìjọba máa jáde, wọ́n á dìná ìpé wọn ò yìnbọn. Tó bá rí pé kò sí tán lè ṣe, wọ́n ní ìbọn tí wọ́n yìn pé ìbọn ìbílẹ̀ ni wọ́n ní ṣakabùlà ni. Wọ́n ní èèyàn tí wọ́n pa ò tó méjì, ọ̀pọ̀ pé wọ́n pààyàn lọ rẹpẹtẹ. That is Nigeria for you o. Àánú ẹ jẹ mí bádìrá. Bàbá Solomoni ní bádìrá, ọ̀pọ̀ ojú ẹ̀kan ṣoṣo tó kù. Yorùbá, tí n bá ń sọ̀rọ̀, mo mọ tí mo rí tí mo fi ń sọ̀rọ̀. Mo sọ fún yín, mo ló bọ̀ sẹ́. Mo ní wàhálà ń bọ̀ sẹ́, mo ní rẹ́rẹ́ fẹ́ rún sẹ́. Ẹ̀yin àgbà ẹ fúnra, àgbà sùn kẹ́kẹ́rẹ́. Ṣùgbọ́n tó ń dùn mí ni pé àwọn mẹ̀kúnnù, àwọn aláìmọ̀kan, àwọn ọmọ ọlọ́mọ, àwọn ẹni ẹlẹ́ni, ó mà ṣe o, ó mà ṣe o. Àwọn ẹni ẹlẹ́ni, ó mà ṣe o. Àwọn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀, tí wọn ò jẹ́ gbìí, àwọn ló ń kú gbìí. Àwọn tí ò ṣẹ̀, àwọn ni wọ́n ń kú gbìí. Àwọn tí ò dìyà, tí wọn ò bá wọn ṣe Nàìjíríà báṣabàṣá, tí wọn ò ṣe Nàìjíríà mọ̀kúmọ̀kú, tó jẹ́ pé ìrònú bí wọ́n ṣe fẹ́ jẹ́, tí wọ́n ṣe fẹ́ survive náà wá lọ́jọ́ ayé wọn, àwọn ni wọ́n fara ń pa ìyà. Yorùbá, tí bá ń tẹnumọ́ pé ẹ fúnra kí ló ń ṣẹlẹ̀, ẹ̀yin olólùfẹ́ wa ní Facebook ẹ wà lè ní TikTok nìkan ni wọ́n ti ń kọ́mẹ̀ntì. Mi ò rí yín ẹ̀yin tí Facebook ẹ fún mi ní kọ́mẹ̀ntì. Mi ò rí kọ́mẹ̀ntì kankan, ẹ ṣí ẹ gan kí ló ń dé. Ẹ̀yin ọmọ Yorùbá, màá ṣe àwọn analysis kankan fún yín, but mi ò ní sọ lọ́nà tàbí implicate mi, torí Nàìjíríà burú. Wọ́n lè bá mi yí kan turn upside down against mi. Ṣùgbọ́n màá analyze àwọn nǹkan kan fún yín. Ẹni àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí, tó bá dénú ẹ̀ àdòdèdè. Ó dùn gbòò, àwọn èèyàn kú. Ẹ̀rí wà wípé àwọn tó kú ó ju 10 lọ, ṣùgbọ́n wọ́n sọ fún pé èèyàn 2 ló kú. Àgbà, kí ló ṣẹlẹ̀? Kí ló fa àdó olóró tó bú gbà? Ìjọba sọ pé kì í ṣàdó olóró ló bú. Yorùbá ẹ̀dẹ̀ fúnra.
ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ láwọn tí à ń bá kọjá àwọn tó kọjú ìjà sí Yorùbá wọ́n gbójú wa lọ o wọ́n ní agbára jù wá lọ o wọ́n dẹ̀ mọ èèyàn ju Yorùbá lọ o Yorùbá kan búrú bá gbé ní àwa la gọ̀jù láyé Yorùbá sọ nǹkan nù ayé lákùnrin la ilaha illallah Muhammad Rasulullah Yorùbá o àwọn tó kọjú ìjà sí yín wọ́n gbọ́n jù yín wọ́n lágbára jù yín wọ́n mọ̀yàn jù yín wọ́n lẹ́sẹ̀ jù yín kódà wọ́n tún jù yín lọ ní Nàìjíríà Yorùbá ẹ jẹ́ kí n kọ́kọ́ mú láti bí pín prógrámù yìí kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ bá yín mú láti bí pẹlẹbẹ ẹ̀yin ọmọ Yorùbá ìwọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ tó ń wò mí ṣáàdì orí ẹ mú sọ pé orí mi máa gbàbọdè sẹ sọ I may not look like a pastor, I may not look like a imam or sheikh or whatever, but I'm a servant of God. Di orí ẹ mú sẹ sọ pé orí mi máa gbàbọdè 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 sọ lẹ́ẹ̀méje orí mi máa gbàbọdè ó ti pé bẹ́yìn. Yorùbá o kí ló dé mo tẹnu mọ́ mo ní Yorùbá ẹ fúnra ṣùgbọ́n ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ onídọ̀tí ó dàbí ọ̀rọ̀ ẹni tí ò gbọ́n ó dàbí ọ̀rọ̀ ẹni tó ń wáyàn kúnra ó dàbí ọ̀rọ̀ ẹni tó kàn sọ̀rọ̀ lásán tó ṣàbẹ̀kan rí òun. Yorùbá ẹ fúnra Yorùbá ẹ fúnra àwọn tí wọ́n kọjú ìjà sí wa wọ́n lágbára jù wá lọ máa ṣí fún yín lẹ́yìn èjì. Number one àwọn Fúlàní wọ́n kọjú ìjà sí wa àwọn táàdẹ pé Fúlàní wọ́n wá sọra wọn ní ìsọ̀rí àwọn ISWAP wà àwọn Boko Haram wà àwọn herdsmen wà àwọn herdsmen wà gbogbo wọn ni wọ́n wà lẹ́sẹẹsẹ lé ní léjì lẹ́ta ṣùgbọ́n tó wà ńbẹ̀ ni wípé for God's sake dáàdì mo ń ṣe program lọ́wọ́ máa pè yín padà kọ́tẹ̀ ó yẹ kẹ́ mọ̀ pé mo busy nìyẹn another lesson fúnra wa tó bá ti pèjọ ìkíní ẹ̀kejì tó kọ́tẹ̀ mọ̀ ipò busy ẹ má disturb ẹ jẹ́ kó ṣe tó fẹ́ ṣe tán. gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ àwọn ìsọ̀rí wọ̀nyí ọ̀tọ̀ ní Boko Haram ọ̀tọ̀ ní ISWAP ọ̀tọ̀ ní herdsmen gbogbo wọn pinra àwọn kan dẹ̀ tí wọ́n wà tó tún jẹ́ professional but káàtì ẹ̀fà àwọn wọ̀nyẹn lẹ̀ ṣé wọ́n láwọn tá a dárúkọ wọ̀nyí gbogbo àgbáyé ló mọ̀ wọ́n as a terrorist group gbogbo àgbáláyé ló mọ̀ wọ́n wípé àwọn ẹ̀yà yóò they are terrorists ṣùgbọ́n Naija sí ara wàhálà ń bọ̀ yàrá ẹ máa wòran eléyìí gbàtọ́dún nìbàdàn torí pé ó ṣàkọ́kọ́ ìlú ẹ̀ lẹ́sẹ̀ sọdán ti parọ́ fún yín ẹ̀yin náà dẹ̀ agree ìmí ìbọ̀ wá ṣẹlẹ̀ by then kò ní sí rọ́mọ́ ẹ máa wòran ẹ wá wo ibi tí ọ̀rọ̀ yìí lè dé àwọn kan kóra wọn jọ wọn láwọn Boko Haram wọn láwọn repenting Boko Haram members repentant thug repentant herdsmen wọn kóra wọn jọ
wọ́n láwọn repent. Nigerian government under Buhari ó kó gbogbo wọn jọ, wọ́n ní ẹ kó bá wọn yín lẹ̀, táwa fúnra wa mọ̀ pé irọ́ ni. Wọ́n kó gbogbo wọn, ó di wírírí, ó di wọ̀ nínú iṣẹ́ ológun. Wọ́n kó wọn sí Nigerian Army, àwọn tán kó sí Nigerian Navy, àwọn tán kó sí Nigerian Air Force. Mo ti sọ fún yín láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá wípé tí Nigerian Army bá ní kán rìkúrútù èèyàn 2,000, 100 péré náà máa fún yín nílẹ̀ Yorùbá. Wọ́n fún Ondo state ní 10, wọ́n fún Èkìtì state ní 10, wọ́n fún Ọ̀yọ́ state ní 10, wọ́n fún Ọ̀ṣun state ní 10, wọ́n fún Ògùn state ní 10, wọ́n lè fún Èkó ní 50 tó kù torí pé wọ́n mọ̀ pé kò pọ̀, wọ́n fún wọn ní 50 tó kù. That is 100 nínú 2,000 tó sọ pé kán gbà. Gbogbo yín lẹ mọ̀ aláwọ̀ ọmọ Yorùbá sínú iṣẹ́ ológun tó ń wo fídíò Ọmọlúkà lọ́wọ́lọ́wọ́, ẹ sọ fún mi pé irọ́ ni mò ń pa. Kájọ prove ẹ̀ fúnra wa. I don't just talk. I carried out a lot of research. I just prove what kind of big list to be recruited in the past 8 years to be recruited àwọn èèyàn sínú iṣẹ́ ológun kan gbé jáde ká wò síra. How many Yorùbás are there? How many Igbos are there? Kí ni percentage Yorùbá, kí ni percentage Igbo, kí ni percentage àwọn Fúlàní and the Hausas? Ká jọ prove it. Ọmọlúkà ni mí. Wọ́n kó àwọn pípù yìí, èèyàn sọ wípé òun repentant Boko Haram, repentant Iswa, repentant herdsmen. Wọ́n kó wọn jọ, wọ́n lòdù wọn sínú iṣẹ́ army. Wọ́n wá pín gbogbo wọn, èyí tó ń kó sáàmì nínú wọn kó wọn sáàmì, èyí tó ń kó sí navy wọn kó sí navy, èyí tó ń kó sí Air Force wọ́n gbé sí Air Force, èyí tó ń gbé sí custom wá wọ́n kó wọn sí custom. I remember gbogbo yín lẹ rí fídíò ìkànnì wọn wò tí ọmọ bá ṣe ń bẹ́rí tó dẹ̀ ń wọ̀ wọ́n dẹ̀ ń fún ní wọ́n decorate ẹ̀ pẹ̀lú mẹ́ta staff sergeant àbí kìíní kan equivalent to like major. Ẹni tí ò ṣiṣẹ́ custom rí tó dẹ̀ gbé wá tó di bóyá commander náà pé tàbí controller kìíní kan tàbí sector controller, wọ́n dẹ̀ ń decorate ẹ̀ kò mọ bá ṣe ń bẹ́rí. He doesn't know how to salute. Gbogbo yín lẹ rí fídíò ẹ wò. Àìkí ń sábà ń ṣàṣì fún fídíò gbé wá fún yín ni ò jẹ́ kí n máa rí ọ̀rọ̀ sọ rẹ mọ́. If not, ọ̀rọ̀ kúnlẹ̀ rẹpẹtẹ tí màmá back ẹ̀ up fún yín gbogbo yín lẹ rí. That video máa yẹn máa láyé wọ́n decorate ẹ̀. Ó wá tó tàbí tó yẹ kó salute ó bẹ̀rẹ̀ sí ní jó disco kò mọ bó ṣe ń bẹ́rí. Jah guide us. Yorùbá ẹ̀ fúnra. This is not a matter of hatred. This is not a matter of tribalism. We are saying the reality. And those people believe that this country belongs to them. And that is why they are treating the Yoruba people the way they are treating us. And at àwọn Igbo as well. Ó tẹ̀ fún àwọn Igbo ní tiwọn lọ́wọ́. Ẹ bá mi pín program mi ìrọwọ́ yín sẹ́ẹ̀. Mo fẹ́ tú àṣírí fún yín sẹ́yìn ọmọ Yorùbá. I want to tú àṣírí for you. Pín this program. Màá tú fún yín lẹ́yìn. Mo ní fídíò kan síbí màá play ẹ̀ fún yín. Ìyẹn tún ṣe recently nìyẹn ṣẹlẹ̀ o, kò ì pẹ́ o. Jẹ́ wá níbi tí mò ń lọ ẹ̀yin ọmọ Yorùbá. Mo fẹ́ tú àwọn ọ̀rọ̀ fún yín ni o. Ìbéèrè kan ni mo fẹ́ jù sí yín. Ẹ máa ṣiṣẹ́ lé lórí títí tọ́rọ̀ àfi padà wá síbẹ̀. Ìbéèrè yẹn ni wípé nísìnyí tọ́mọ Yorùbá ti di ààrẹ. Ṣọ́mọ Yorùbá ló ń pàṣẹ Nigeria Army. Ìbéèrè àkọ́kọ́. Ṣọ́mọ Yorùbá ló ń pàṣẹ Nigeria Air Force. Ìbéèrè kejì. Ṣọ́mọ Yorùbá ló ń pàṣẹ Nigeria Navy. Ìbéèrè kẹta. Ṣọ́mọ Yorùbá ló ń pàṣẹ àwọn ọlọ́pàá Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Ìbéèrè kẹrin. Ṣé àwọn ọmọ Yorùbá ni wọ́n pa àṣẹ custom wa? Ìbéèrè karùn-ún. Èyí tó jẹ́ kẹfà ni wípé ṣọ́mọ Yorùbá ló ń pàṣẹ immigration wa.
ìbéèrè tá a máa béèrè nìyẹn lọ́wọ́ ara wa. ṣé ẹ rí máa prove ẹ̀ fún yín pé ọmọ Yorùbá lè jó lórí ń bẹ̀ ṣùgbọ́n àwọn kan ló pàṣẹ máa prove ẹ̀ fún yín. This is Nigeria. Welcome to Nigeria where anything can happen. Tí máa rẹ́rìn mo fi ń tra àti múnú ara mi dùn ní torí màmá mi yẹn ni mo máa ń ṣàwádà jù ó tọ́ ni. I have to make myself happy at least. Ọ̀rọ̀ Nàìjíríà yìí tó ń bani lọ́kàn jẹ́. Ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín yẹn mẹ́fà ni ẹ lọ máa bá òbí lóde orí. Ẹ wo ọ̀rọ̀ padà bọ̀ bẹ́ẹ̀. Now the question is to further my explanation. Kẹ́ ẹ máa gbọ́ mi. Àwọn pípọ̀ wọ̀nyí láwọn repent. Kí ló fà á tí wọ́n fi repent? Ṣé èèyàn pípa ló sún wọn tó fi repent ni? Tàbí wọ́n kàn wọ́n pé kò yẹ káwọn jẹ́ orúkọ Boko Haram mọ́? Tàbí kò yẹ káwọn jẹ́ ISWAP mọ́? Tàbí kò yẹ káwọn jẹ́ SME mọ́? No fi repent. Ìbéèrè yìí ń jẹ́ àti ẹ̀ mọ́rísì ẹ̀. Tán ṣe sọ fún yín báwọn fẹ́ repent. Mo ń bà mí tí ì dé. Nígbà tí wọ́n sọ fún yín báwọn repent, ẹni tó ń pààyàn ṣeré tẹ́lẹ̀ ó sọ fún ẹ pé òun ò pààyàn mọ́, ẹ wá gbé ẹni kó lọ máa ṣiṣẹ́ ológun níbi tán ti ń pààyàn náà. Naija, welcome to Nigeria where anything can happen. Mo ń bọ̀ mí tí ì dé o. Mo fẹ́ tú ọ̀rọ̀ fún yín sẹ́ẹ̀. TikTok ló ṣẹlẹ̀ ẹ̀ tẹ́ mi ìrọwọ́ yín. Raymond wàá gbá yìí má bá mi tẹ̀ má bá mi láìkẹ́. Ó lè sọ pé òun ò ní káàdì bẹ́ẹ̀ yẹn máa fún ẹ ní káàdì má wọ̀rí àgbà dátà. Now ẹ̀yin olóríire ọmọ Yorùbá, ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, ojúmọ̀lá kan fi í sọ́rí wọn ló ń bọ̀ ó bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ó ẹ̀ẹ́dẹ́ àwọn ẹ̀dẹ́ ó ti dé gímú yín o Yorùbá ẹ̀ mọ̀ kankan. Àwọn wọ́n sọ gómìnà yìí ti jáde ti sọ fún yín pé àwọn èèyàn ló kó nǹkan tó ń dún gbàmù sínú ilé. Wọ́n kó nǹkan tó ń dún gbàmù sínú ilé. Odidi ilé tó lọ bíi 50 ló bàjẹ́ o tí ò bá jù bẹ́ẹ̀ lọ. Mo ń bọ̀ máa tú palẹ̀ fún yín náà. Mo ń bọ̀. Wọ́n sọ fún wa bẹ́ẹ̀ ni a dẹ̀ ti gbọ́. Oh God. Yorùbá ẹ fúnra. Ọ̀bọ kọ̀ ọ̀bọ ò fúnra ó kọ̀ kò dúnra ó kò dèèyàn. Àgbẹ̀ kọ̀ kò fúnra kò lóyìn. Yorùbá ẹ fúnra. Ẹ ti dé wàhálà ẹ ti dé máṣọ. Ẹ ti gbé ìjọ̀gbọ̀n ẹ ti gbé sábẹ́ aṣọ. Wàhálà wà láàárín ìran ọmọ Yorùbá. Ọmọ Yorùbá ti gbà bòdì ẹ ti gbàgbà púpà wọ ilẹ̀ Yorùbá. Yorùbá ẹ fúnra tí bá tẹnu mọ́ mo mọ tí mo rí. Ẹ wo fídíò yìí kí n tó tẹ̀síwájú. Ẹ wo. The 222 thugs, popularly known as Endaba, in Kano State, are here to embrace the amnesty initiative introduced by the Nigeria Police Force in the state. About 3 months ago, the Kano State Police Command invited some identified individuals believed to be behind the escalation of thuggery and other heinous crimes in the state for dialogue. The meeting yielded a positive response as some of the thugs embraced the initiative. Among the 222 repentant thugs, 50 of them drawn from Dala, Fege, Ungugu, Kano Municipal, and Gwale local government area of the state, having completed a 2-month intake training as members of the Nigerian Police Special Constabulary, were decorated. They pledged to promote peace in the state and promised not to go back into thuggery. I am among the 50 people who were trained and absorbed into the Nigerian police force, and I am prepared to play my part to ensure that Kano is peaceful. We will go around the state and continue to preach peace to the people
so as to keep the state safe. While welcoming the peaceful talks into the society, the Commissioner of Police, CP Mohammed Gume, debunked reports making round that the police is recruiting thugs as its personnel. He says the amnesty initiative is only aimed at sustaining peace in the state. 222 influential youth and are committed to crime prevention with the police to push out violent criminals among them. Yorùbá ẹ ti sùn àsùnpìyè àsùnpara. Wọ́n sọ pé wọ́n ní 215 thugs. Wọ́n lo that name thugs láti lè qualify wọn. But the question is this: are they really thugs? Who are they? That is point kan. Now ẹ jẹ́ ká wá padà legally. Ní ìlànà òfin ká wá padà. Mo ń bi yín ní ẹ̀yin tẹ́ ẹ kàwé jù mí lọ dáadáa. Ìtí wọ́n ní Kano State Command ló ṣe nǹkan tí wọ́n ṣe yẹn. But I am very sure that Kano State cannot do it without the consent of the head of police. No, gbọ́ àwọn pípù yìí ò gọ̀ wọ́n mọ̀ tán ṣe. Wọ́n gbọ́ jù nílò ẹ̀jọ̀ ọmọ Yorùbá. Gbọ́ mi ni. Wọ́n ní 215 thugs from Kano alone, Kano State alone. Wọ́n incorporate wọn wọnú iṣẹ́ ọlọ́pàá. Wọ́n decorate wọn as a police special. Wọ́n tún fún wọn ní special. Gbogbo yín lẹ mọ̀ in the next 1 or 2 years. Wọ́n disseminate gbogbo àbíkán dismantle àbíkán náà ṣe é pé wọ́n á pín gbogbo wọn, wọ́n á ṣe transfer, wọ́n á send wọn káàkiri. 90% of them will be transferred down to the south. Most especially, they will be transferred to the, maybe 80% of them will be transferred to Yoruba land. They have a purpose. One man tí wọ́n ṣe. Then I want to ask, ẹ̀yin amòye, ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin ọ̀mọ̀ràn, tẹ́ ẹ tún kàwé jù mí lọ, ẹ ṣe àlàyé yìí fún mi kó yé mi dáadáa. Ìtí Kano State ṣe yìí, kí ló fi yàtọ̀ sí ní pè ní state police? Lóòótọ́ wọn ò pè ní Kano State Police, but Kano State ló lọ gbé wọn wá tó dẹ̀ gbà wọ́n, tó decorate wọn, tó dẹ̀ kó wọn wọnú iṣẹ́ ọlọ́pàá. Ẹjọ́ kò sí táàgì l'Ondo State. Tí Ondo State fi náà fi lè ṣe irú ẹ̀ kó dẹ̀ kó wọn sínú iṣẹ́ ológun. Kò sí táàgì l'Ọ́yọ́, kò sí táàgì l'Èkìtì, kò sí táàgì l'Èkó. Èkó ló mọ́jú, kò wọn ò ní táàgì ẹyọ kan, kò sí. Kò sí táàgì l'Ògùn State l'Abẹ́òkúta, ẹ sì l'Ọ́yọ́, ẹ sì táàgì l'Óṣogbo. Yorùbá alẹ́ sùn. Yorùbá mo lẹ́sùn. Ẹ̀yin tẹ́ ẹ kàwé jù mí, I want to understand the purpose of this illegal recruitment in Nigeria police. Ẹ wá gbàgbé mo ti sàrà fún yín. Ọmọ Yorùbá ló lórí ọlọ́pàá. Ṣùgbọ́n the question is this: ṣé ọmọ Yorùbá ló ń pàṣẹ ọlọ́pàá? Ọmọ yìí bá jọ lórí ẹ̀kan náà ìlú ẹ̀, ṣọmọ yìí ló ń pàṣẹ. 200 plus. They are all northerners. Kò sí Yorùbá bẹ́ẹ̀ o, kò sí Igbo bẹ́ẹ̀ o. Kì í dẹ̀ ṣe fún bẹ́ẹ̀ recruit. Mo ti ṣàlàyé fún yín, when it is time to recruit more police, I will guarantee you that 90% of the personnel some very recruits will come from the north. Come on now. This is so fantastic. Yorùbá ẹ sùn. Ẹ jẹ́ wá padà síbi tí mò ń lọ tẹ́lẹ̀. Ṣé ẹ wá rí gbogbo àwọn tí mo fi fídíò wọn hàn yìí, tẹ́ ẹ rí fídíò wọn? Wọ́n pè wọ́n ní tọ́ọ̀gì fún yín, but ẹ̀yin fúnra ara yín mọ̀ pé kò sí tó jẹ́ tọ́ọ̀gì ní north. In tí wọ́n ń sọ, they are Boko Harams, they are herdsmen, they were herdsmen, they are terrorist groups. Ní gbogbo wọn tẹ́ ẹ rí yẹn. Gbogbo yín lẹ mọ̀. Kí ló kan sápẹ̀lú pẹ́ nìkan jẹ́ tọ́ọ̀gì?
They are all terrorists. They are killers. Killers, murderers. And they told you they repent. Mother, this is not the first time. Don't say where. Wọ́n ti ṣe àwọn kan sẹ́yìn tó jẹ́ pé inú àmì náà kó àwọn wọ̀nyẹn sí. They were brought into Nigerian army. Wọ́n dẹ̀ sọ wọ́n di member of Nigerian army automatic. Àwọn Boko Haram member, àwọn ISWAP member, àwọn herdsmen tí wọ́n tó jẹ́ wípé èrò inú wọn ojoojúmọ́ ni pé báwọn ṣe máa réyàn pa á. Because they believe if we kill here, we are going to be rewarded in heaven, in Al-Jannah. Báwọn bá pààyàn bí, àwọn máa rí èrè gbà lálùjọ náà. Èrò inú wọn ojoojúmọ́ ni báwọn ṣe máa réyàn pa á. Wọ́n dẹ̀ kó wọn ní sínú iṣẹ́ ológun yìí. Àwọn kan ní mo fi fídíò wọn hàn yín o. Wọ́n decorate wọn, wọ́n tún kó wọn ó di inú iṣẹ́ ọlọ́pàá. Ibi tí mo wá ń lọ gẹ́gẹ́ ìyẹn ọmọ Yorùbá mo lẹ́sùn. Gbogbo àwọn dẹ́rí tó bá gbé àwọn nǹkan olóró fún, tó bá gbé bọ́ọ̀mù tó ń gbé bọ̀, ẹni tí ò tí ì tó ránkì kan tó ń dẹkọrétì Asiri, wọ́n ti ẹ̀ dẹkọrétì ẹ̀, tó bá gbé bọ́ọ̀mù fún tó gbé bọ̀, tí ọlọ́pàá bá rí i pé ọlọ́pàá ni wọn ò ní ṣàṣẹ ẹ̀, ó lọ ní tiẹ̀ nìyẹn. Bí sójà bá ẹni tó dẹkọrétì àṣẹ sójà, bó bá pàdé sójà lọ́nà, sójà wọ́n jọ máa bẹ́rí fúnra tá kọjá ni. Tí sójà ò bá lè ṣàṣì ẹ̀, kò sọ́lọ́pàá tá dá dúró tó bá tẹ̀ sí nípa aṣọ sójà wà lọ́rùn ẹ̀. Irú ẹni yẹn tẹ́yìn dẹ̀ ń rí bíi sójà Nàìjíríà tó dẹ̀ jẹ́ terrorist tó ń gbélé, ó dẹ̀ ń bá yín gbé bọ́ǹbù yẹn wá, kò dẹ̀ sẹ́ni tó ń ṣàṣì ẹ̀, ó dẹ̀ ń gbé wọn lẹ Yorùbá, bọ́ǹbù dẹ̀ ń dún, ẹ̀ẹ́dẹ̀ rí kankan ṣe ọmọ Yorùbá. Alẹ́ ẹ̀sùn. Omi ló kọ mí, inú ọ̀tá mi la máa bàjẹ́, inú mi ò ní bàjẹ́, má gbìyànjú múnú ara mi dùn. Yorùbá, gbogbo òtítọ́ ìlà mọ̀, ṣùgbọ́n tèmi sọ ni pé kí ló dé tí gbogbo wa dákẹ́ rororororororo, kí ló dé tí Yorùbá ò fúnra. Ọdún gbà ilé bàjẹ́ lọ rẹpẹtẹ, mọ́tò ṣubú lu orí mọ́tò, àwọn èèyàn kú dànù, àwọn èèyàn parapa, wọ́n ní kì í ṣe bọ́ǹbù, wọ́n ní nǹkan tó, wọ́n ní àwọn nǹkan tó máa ń kú gbàmù ni wọ́n kó jọ tó dún. Well, I can't argue it torí I'm not a professional in that area. Ṣùgbọ́n ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́, ẹ̀yin ọmọ Yorùbá ó máa ń fẹsẹ̀ méjèèjì ti rò. Wọ́n ní kì í ṣe bọ́ǹbù. I agree that it's not a bomb. Because government, ìta ara táwa mọ̀ ni, government most time don't want to, wọn ò fẹ́ kí àwọn masses, citizens, wọn ò fẹ́ kán máa panic. They don't want to create panic. Even if they saw it clear with their korokoro eyes, kémi náà sọ òyìnbó bíi Dino, if they saw it with their korokoro eyes like this, they will tell you it's not bomb because they don't want the citizens to panic. Yes, of course, that is normal. But Yorùbá, ọlọ́gbọ́n ló yẹ kó yé, ọ̀mọ̀ràn ló yẹ kó mọ̀. Ẹ̀yin tẹ́ ń wò mí Facebook ẹ̀pín kìíní mi ò rọ́wọ́ ní. God bless you. Ẹ̀yin tẹ́ ń wò mí TikTok kò gbé fún yín. Ẹ máa tẹ gbé mi wọ 4K kíákíá, gbé mi wọ 4K. Tí Rose bá yọ ẹ fún wa, fìlà tó bá yọ ẹ fún wa, ẹ múnú wa náà dùn kí ní ṣe yín. Ẹ̀yin tẹ́ ń wò wá ní YouTube ó pẹ́jẹ́ ti fún wa ní super thanks, super chat ẹ̀ fún wa, ẹ fún àwa náà. Ẹ̀jẹ̀ là ń lò àtomi. Ẹni tó ń bèrè Omeyo is fine. Ọmọ ọlọ́mọ ń gbádùn ayé ẹ̀, kò sí tó ṣe Omeyo is fine. Adedamola, fuck you. Wow, God bless you. God bless you. God bless you. Thank you so much. Yinka Gudele, thank you. Omeyo is fine. Yorùbá, ta ló mọ̀
ibi okay ẹ sọ̀rọ̀ ẹni kì í ṣe bọ́ǹbù I agree ẹni nǹkan tó máa ń dún gbàmù ni àti nǹkan tó ń dún gbàmù àti bọ́ǹbù kí ni ìyàtọ̀ méjèèjì nǹkan tó ń dún gbàmù ṣé inú àárín ìlú ló yẹ kán kó sí ni. Then I'm asking you ẹ̀yin tẹ́ ń wo fídíò mi tó kí ni ìyàtọ̀ tó wà nù ẹni tó wá látọ̀hún tó gbé nǹkan tó ń dún gbàmù wá àtẹni tó wá látọ̀hún tó gbé bọ́ǹbù wá kí ni ìyàtọ̀ ẹ̀. They went to Owo, a church in Owo, during a service, Sunday service. They killed more than 70 people in a church. Títí tó fi di ọ̀la, àrídìí àárọ̀ títọ́ tó wà nídìí ìdè àwọn tó wá ṣiṣẹ́ wọn. And they claimed that it is not Fulanis. It is not herdsmen. Kò kan yé kò kan wá, wọ́n ṣe wọ́n ṣàmújẹ. Gbogbo irọ́ tán pàjọ àwọn alágbájá ni they are from Kogi. À ń ṣe mùmú, this is Nigeria my brother, where poverty can turn you to anything. This is Nigeria where they wọ́n gbẹ́jọ́ àwẹ̀ ayé wà kú o bọ̀ ọmọ ẹ oyè báyìí la máa sọ sákàǹtì ọmọ ẹ títí ayé àtọmọ ẹ àtìyàwó ẹ wọn máa gbádùn ní àdèmà sẹ́ndì wọn lọ sábúrò but ìwọ ni wàá wá jẹ́jọ́ yìí o. This is Nigeria where poverty can turn anybody to anything else. Ọ̀gbẹ́ni you go die o tàbí wàá lọ ẹ̀wọ̀n gan ni wàá lọ. Àwọn tó pariwo ṣé wọ́n dá wọn lẹ́jọ́ ẹ̀wọ̀n àti ẹ̀gbẹ́nìtì nípa ẹjọ́ wọn. Wọ́n ò sọ pé kán lọ pa wọ́n o. Wọ́n ṣàṣọ pé àti ẹ̀wà mọ bó ṣe ń lọ àwọn tó ṣiṣẹ́ ẹ̀tọ́ wọ̀ ni mò ń sọ o. Àmọ́ ibi tán forí ẹ̀ tì sí bóyá wọ́n sọ pé gan hang them or go and kill them. If it is so, this is Nigeria for you. Government can do everything. Tọ́ bá rí òtítọ́ yẹn tán ni pé ibi tó ṣẹ̀ sí tá a bá pariwo ẹ̀ síta. Ìpẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ló máa ta bára adé ta bára oko ni. Wọ́n á bò ó, they will do everything to cover it all. This is Nigeria where anything can happen. Ẹ gbọ́ tá a bá ń pariwo a sọ pé ní eléni lábẹ́ gba Yorùbá nation o. Ìjà òmìnira òun ṣèjà ọjọ́ kan kì í ṣèjà ọdún kan. It's a gradual process. Àmọ́ ṣùgbọ́n tó fi ta wa lára ni pé bí nǹkan ṣe ń lọ yìí tí ẹ̀yin Yorùbá ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ̀ bá fi búkú mú kẹ́ ẹ jọjọ́ fi ìmọ̀ ṣọ̀kan tó bá délẹ̀ tó dún gbà agbára wa ò ní ká ìkan ló dún gbà lánàá ṣágbára ní ká àwọn tó kú báyìí wọ́n kú wọ́n lọ ó ń pa nínú òdìgbére o. Wọ́n sọ fún àwọn lẹ́yìn méjì ló kú ní tíjọba sọ nìyẹn àdẹ̀gbà bẹ́ẹ̀ bọ̀tì tí táwa ń gbọ́ ni wípé àwọn tó ti kú ó ti lé ní 10. Wọ́n lọ́pọ̀lọpọ̀ ló ṣèṣe ẹni tápá ẹ̀ gé dànù ẹni tẹ́sẹ̀ ti gé dànù ẹni tí ìfun ẹ̀ là lórí bí kìnìyàn ṣe kú gbàm tó àwọn nǹkan ya ọ̀pọ̀lọpọ̀ lára tó wà lọ́sítítù ìbí ò ní lápámọ́ tó bá máa padà dé ìyẹn tó bá survive ẹ̀ ìbí ò ní rẹ́sẹ̀ rìn mọ́ tó bá máa padà dé tó bá survive ẹ̀. Yorùbá ẹ̀ fúnra. Wọ́n parọ́ fún yín dáhùn tó bá tilẹ̀ fi yẹn. Wọ́n parọ́ fún yín. Wọ́n ní àwọn kó wọn sínú iṣẹ́ ọlọ́pàá. Ẹ jẹ́ kí n tún sọ àṣírí kan fún yín. Lára àwọn Boko Haram members tí wọ́n gbà wọlé eléyìí mo gbà from the Bible source ni wọn ò fi pàtàkì fún mi. Mi ò dẹ̀ gbọ́ yẹ́sì. Mo máa ń rí fáàtì tèmi mú dání mi. Mo ní dání tó pé ṣẹ́mẹ́ṣẹ́mẹ́. Yorùbá, the blood that is flowing in me, ẹ̀jẹ̀ Yorùbá mi, ìdí tó ṣe ń boil tó ṣe ń hot nìyẹn because I can't fold my arms and be looking at my people being tormented. Inú mi ò ní dùn. Mo tún fẹ́ sọ̀kan fún yín o, ẹ̀yin ọmọ Yorùbá kẹ́lẹ́ mọ́ tí mo sọ. I have my reason for what I'm saying now.
lára àwọn Boko Haram members tí wọ́n láwọn repent wọ́n gbà wọ́n múṣẹ́ ológun wọ́n immediately wọ́n sọ́dọ̀gá unnecessary unwarranted promotion wọ́n fún kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n fi sí charge amọ̀rin àbíbá lọ ṣe pé Arsenal wọ́n fi sí charge of Arsenal ibi tán ti ń kó àwọn nǹkan ìjà jáde ìtàn fẹ́ lọ fi jà ìbọn àtàwọn magazine àwọn ẹ̀pà àwọn òkò tán máa ń lò wọ́n fi sí charge òun tó bá ti náà fẹ́ lọ kojú Boko Haram òun ló máa kó iye ìbọn tán fẹ́ lò síta tọ́gà bá ti àbúrò òun lákò jáde fún wọn oyè ẹ̀pà tán kílẹ̀ ń pè òkò tán bá máa lò òun ló máa kó jáde fún wọn oyè magazine tó bá máa fún wọn nínú magazine kankan ó lóye òkò tó wà nínú magazine kankan wọ́n ti mọ̀ ọ́ so tó bá fún wọn ní magazine mẹ́wàá ó lóye òkò tó wà nínú magazine mẹ́wàá yẹn ó mọ̀ ọ́ àwọn tó fẹ́ lọ kojú wọ́n mọ̀ ọ́ this very Boko Haram member tó wà níṣẹ́ ológun tó bá ti sọ fún pé wọ́n fẹ́ lọ jà á wọ ibi tí wọ́n ti ń kó ìbọn òun ló máa kó ìbọn jáde fún wọn á bá wọn kó magazine yẹn á kò tí ìyẹn òkò tí wọ́n ti tò sínú kínní á kó fún wọn tó bá jẹ́ bọ́ǹbù RPG tó máa ń gbé léjìká tó máa ń yìn bó jẹ́ méjì ló fún wọn á gbé méjì síta á kọ méjì yẹn sílẹ̀ á ṣètò ẹ̀ tó bá ti ṣètò táwọn wọ̀nyẹn bá ti ń kó tán pìrìpì ara wọn tán lọ á kí fóònù mọ́lẹ̀ á ní ẹ̀lò I gave them 50 guns 50 AK-47 I gave them 50 AK-47 yes AK-47 rifle I give them 50 of it then RPG I give them 2 for RPG then magazine I give them 50 magazine plus additional 25 magazine. That is what I give to them. So get yourself prepared. And they are coming through so place. Oye ìbọn tán kó dání bọ́n ṣe tó bọ́n ṣe jẹ́ á fún wọn ní gbogbo details yẹn pátá. And do you know the painful part of it? 80% of them will be Southerners, Yoruba and Igbos. Wọ́n wá kọ́ wọn ó di brrrr inú wọn yẹn náà dùn wọ́n fẹ́ lọ kojú Boko Haram. Boko Haram àwọn yẹn náà tún rẹ́dì fún wọn. Ibi tó ń lọ dandan yẹn àwọn ti lọ set dè wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ bí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ bí wọ́n ti gè set. Ibi tí wọ́n lọ yẹn wọ́n á jẹ́ kán débẹ̀. Àwọn yẹn náà bẹ̀rẹ̀ sí ní wọ́n máa káṣọ wọn wọ́n máa yìn. Wọ́n yìn wọ́n máa ṣọ́ wọn wọ́n yìn gbogbo bá. Tọ́ bá ti yìn gbogbo magazine ọwọ́ wọn tán. Àwọn tapa bí ajáde wọn ká wọn máa rí wọn pa gbogbo wọn dànù. Àìmọye ọmọ Yorùbá tó jẹ́ pé lẹ́ni ọmọ Yorùbá lẹ́ni tí ìyá wọn ò rí òkú ọmọ ẹ̀ sójú tọmọ yẹn ti kú sọ̀hún. Àmọ́ wọn dáadáa ọjọ́ tí mo lọ sí náà rè gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ rántí ọjọ́ náà lọ́rùn náà. Ìyá tí mo rí ọmọ ẹ̀ òkú ọmọ ẹ̀ wọ́n ò gbé fún ọmọ yẹn ó gbaṣẹ́ ológun ó dẹ̀ ti bímọ méjì sílẹ̀. Ìyá yẹn ọ̀dọ̀ ọmọ yẹn náà kó wá fún ìyá tí ìyá wa ń tọ́jú. Ìyá ò fojú rò pé ọmọ yẹn títí tí wọ́n fi sí ọmọ ti kú dànù síbi Boko Haram orí ẹ̀ ti jẹ pátá síbẹ̀. Repentant Boko Haram wọ́n gbé sí ìdí àmọ́ rẹ̀ òun ló fún wọn ní details tí wọ́n bá ti ń lọ gàtúgàtú. Eléyìí tó bá gbọ́n kọ́nà bá sọ pásìkò ikú ẹ̀ ò tí ì ní dé ló máa escape délé. Ìmí wọn fìbọn fọ́ ẹsẹ̀ yẹ́kẹ́yẹ́kẹ́ ó lè wá pretend nígbà tó ti kú níbẹ̀ bóyá kó tún wọ́ òkú ẹni tó ti kú kó wọlé ra ẹ̀ lórí kóòun náà pretend ẹ̀yọ́ ìjọba máa fi lọ kóòun náà rápálá dìde kó bẹ̀rẹ̀ sí ní wọ́ lọ ìwọ̀ kíkú yẹn ṣe bẹ́ẹ̀ kó yẹ̀ lórí ẹ̀ àwọn míì á kú gbé Yorùbá alẹ́ sùn. Ó mà ṣe o. Oh Yorùbá o. Ọlọ́run ó fi ìfẹ́ ẹ̀yà yìí sí mi lọ́kàn ó pọ̀ jù and it is hurting me. Ó ń hurt mi ó jẹ mí níyà kò fún mi ní ìsinmi ọkàn Ọlọ́run.
Yorùbá. There are many things going on. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀. Nǹkan búgbàmù. Ìjọba ní kì í ṣe àdó olóró àgbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n irú àdó wo nìyẹn? Àdó olóró kan. Ṣùgbọ́n ilé ajẹ́ tí ò bá ṣàdó olóró á jẹ́ àdó tó dùn ní àbí báwo ni? Kí ni ká ti pè é? Bí ìbá ṣe àdó olóró á ṣàdádó ní tó jẹ́. Yorùbá. Ẹ̀sùn àsùnpara àsùnpìyè. Military school, military university, wọ́n ní NDA tó wà ní Kaduna tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n ní University of the Military tó gbé lọ sí Daura. Ẹjọ́ as Nigeria tó bá fẹ́ balance equation yẹn. Ibo ló yẹ kí University of Military University ibo ló yẹ kó wà, at least south, either south, southwest or southeast kan tẹ̀ gbé lọ sí kan náà. Àwọn ọlọ́pàá tún ní academy tí wọ́n ti máa ń train wọn dàbí university náà ní University of Police olórúkọ tán pé wọ́n gbé gẹ́gẹ́ odi Kano. Kano ló wà. Tó o bá fẹ́ ṣe exam tó fẹ́ wọ bẹ̀ wá ṣe báyìí ní kó tó jẹ. Bó bá rìlíìsì fọ́ọ̀mù NDA agbára kákálẹ̀ lè fi réyàn 5 sí 10 mú lóńdó state. I'm talking of my state alone. Agbára káká lè fi máa rí 5 tàbí 10. Come and pick from the state alone. The whole Ondo state. Yóò bá àlẹ́ ẹ̀ fúnra. Then I can boldly tell you all wípé ẹ̀yin náà sọ pé nǹkan jọ ni wá àṣẹ kan. Tinubu sọ tiẹ̀ ní as a president of Nigeria. Mo ti sọ fún yín many times mo ní Tinubu ò kì í ṣe president Yorùbá, president Nigeria ni. Gbogbo interest yẹ, gbogbo everything that has to do with him has to be Nigeria. Tó bá yàgbẹ́, ìgbẹ́ Tinubu gbọ́dọ̀ jẹ́ green, white, green. Tó bá fẹ́ momi, omi tó máa mú gbọ́dọ̀ jẹ́ green, white, green. Because Tinubu himself is Nigeria. Tí Tinubu bá dúró báyìí, Nigeria ló dúró. He is a president of Nigeria. He is a president Yorùbá. But daddy, kì í ṣe kan. I can prove it to you beyond reasonable doubt that we are not one. Tá a bá fẹ́ sọ̀rọ̀ similarities, we will discuss about our culture. I will discuss about our traditions. I will àwa kọjá sórí èdè wa. Àwa kọjá sí oúnjẹ jíjẹ wa, sísè oúnjẹ àti jíjẹ oúnjẹ. Àwa gbéyẹ̀wò. Dádì mi, èwo ló jọra nínú gbogbo tí mo kà sílẹ̀ yìí pẹ̀lú ọmọ Fúlàní àtàwùsá? Aṣọ wíwọ̀ wa, dádì mi ṣó dọ́gba pẹ̀lú tiwọn. Èdè ẹnu wa, dádì mi ṣó dọ́gba pẹ̀lú tiwọn. Àṣà wa, dádì mi ṣó dọ́gba pẹ̀lú tiwọn. Kí ló dé tẹ́ sọ pé àjọ jẹ́ kan nítorí pé wọ́n jọ amalgamate wa papọ̀? My daddy, àwa approve ẹ̀ fún àwọn lọ́yà Nàìjíríà ni wọn ò mọṣẹ́ wọn. Lọ́yà Yorùbá ni ò mọṣẹ́ tán gbà. Àwọn lọ́yà yóò yẹ kán ti gbé ìgbésẹ̀ because Nigeria is expired since 2014. Daddy mi ẹ mọ̀. Kì í ṣe kan daddy mi. We are never in anywhere to say. Àjọra. Wọn ò nídìí àti sọ fún ẹ tọmọ Yorùbá bá dúró. Tọmọ Fúlàní dúró tó ní kó mú Yorùbá nínú àwọn méjèèjì. There is no need to tell you even our physical appearance àjọra. Tí Fúlàní bá dúró wọn ò nídìí àti sọ fún ẹ tọmọ Fúlàní rè kó tó mọ̀ pé Fúlàní. Bí Yorùbá bá dúró wọn ò nídìí láti sọ fún ẹ kó tó mọ̀ pé ọmọ Yorùbá rè.
bí ìbò bá dúró there is no need àti crack brain yẹn kó tó mọ̀ ìbò lélẹ̀ kò ní sọ̀rọ̀ láì ṣe pẹ́ kí Yorùbá dúró kó má ṣe pẹ́ kí ìbò dúró kó má ṣe pẹ́ kí Fúlàní dúró kó má ṣe pẹ́ kí gbogbo wọn wọ oríṣi aṣọ kan kó wá ní kó identify wọn wà láì tàlà ìṣọmọdé láì ò ní crack ọpọlọ ẹ tí wàá fi sọ pé Fúlàní lélẹ̀ ìbò lélẹ̀ Yorùbá ni kí la tún fẹ́ fi mọ̀ bá àṣẹ kan ẹ wá pè wá nìkan nítorí orúkọ tá a jọ jẹ́ papọ̀ láyé torí tá a jọ jẹ́ orúkọ papọ̀ lórí indicate pé kan ni wá dádì mi àti ṣe kan èrò inú wa gan yàtọ̀ bó ṣe ń ronú tí wọ́n yàtọ̀ sí báwa ṣe ń ronú yóò bá àlẹ́ sùn. Ẹ̀yin tèmi ní TikTok èyí bàjẹ́ fún yín. Thank you so much. God bless you. Ẹ̀yin tẹ́ bá mi láìkí ẹ kò ní bàjẹ́ fún mi. Ẹ ṣeun ṣeun. Ayọ̀dèjì, thank you. Tí mo bá ronú lórí ọ̀rọ̀ Yorùbá, inú mi máa ń bàjẹ́ ni. And kò dẹ̀ sí tó fà ju ìfẹ́ àìṣẹ̀tàn tí mo ní sí ìran mi. But I keep on telling you, ó dùn mí ni. Kọ́ni ìyá mi mọ̀ pé bí kan ṣe máa rí yìí tí bàbá mi mọ̀ ni àwọn méjèèjì á ti prepare mi sílẹ̀ láti gba kékeré mi pé o fẹ́ lọ kojú o àwọn nǹkan kan o èmi fúnra mi ìbá ti múra ọ̀rọ̀ mi á wá dàbí ọ̀rọ̀ bàbá olórin yẹn bí ó mọ̀ pójú ogun láyé o bàbá ti múra sílẹ̀ láti ìgbà èwe mi wá ń bá ti múra sílẹ̀ ń bá wá ìbọn àdá àti ọkọ̀ tí màá fi jàjà òmìnira ń bá lọ sílé àwọn tó bá fẹ́ pè mí ní ìjà o tí n bá rí ilé ẹni gbógun máa fi bẹ̀ ṣe bùdó ìjà o bàbá ò dákun dàbọ̀ ó ti fọ̀tá hàn wá o láyé ayé mi dọ̀wọ́ rẹ o má jẹ́ kọ́ta yọ mi o àtọ̀tá ilé àtọ̀tá òde má má jẹ́ kán yọ mi o ọ̀tá ilé gan wà lára ló tó pa ìran ọmọ Yorùbá torí pé kí ni ẹ ti sùn ọ̀tá ilé ń ṣílẹ̀kùn fọ́tá òde Yorùbá ẹ ti sùn ó mà ṣe o àánú ṣe mí this is hurting me is seriously hurting me that love I have for my people is hurting me too much torí tí bá ti rí bí nǹkan ṣe ń lọ ìbànújẹ́ yẹn pọ̀ sí i Ọlọ́run kò wú ọkàn mi sàn. Yorùbá. Well, I think that will be all for today. Ṣùgbọ́n ìbéèrè tí mo bi yín lẹ́ẹ̀kan ẹ lọ ṣiṣẹ́ lé lórí yàrá fún mi lésì ọmọ Yorùbá ni president Nàìjíríà good ngbò débẹ̀ ó fọmọ Yorùbá ṣe head of army ìbéèrè mi ni wípé ṣé Yorùbá ló ń pàṣẹ army ọmọ Yorùbá ló lórí wọn òótọ́ ni ṣùgbọ́n ṣé Yorùbá ló ń pàṣẹ army ọmọ Yorùbá ló lórí ọlọ́pàá ìbéèrè mi ni wípé ṣé Yorùbá ló ń pàṣẹ ọlọ́pàá ọmọ Yorùbá ló lórí custom the question is ṣé ọmọ Yorùbá ló ń pàṣẹ custom ọmọ Yorùbá ló lórí immigration ìbéèrè mi ni wípé ṣé ọmọ Yorùbá ló ń pàṣẹ immigration ẹ lọ́rọ̀ àwọn èyí parọ́ ìsọ pé mo jó lódodo mi ìdẹ́ ṣáńgẹ́lì but má sòótọ́ bí n bá sọ ikú náà náà pa mí yìí sì sọ náà ikú náà ni bí n bá sọ ẹ̀ ní yìnbọn sí mi bí n dẹ̀ sọ ẹ̀ tún ní yìnbọn náà then I will say the truth as it is. Yes, ọmọ Yorùbá dáadáa inú mi máa ń dùn pé mo jẹ́ Yorùbá ṣùgbọ́n ọkàn mi máa ń bàjẹ́ tí bá ti rí bí kan ṣe ń lọ. Ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà ẹ má fọ Ọmọlúkà lẹ̀ ẹ̀yin màmá mi tòótọ́ ẹ̀yin olóríire
Ẹ fi paracetamol tẹ́ wà l'Amẹ́ríkà wà ẹ bá mi dì í vitamin C paracetamol gbogbo ẹ̀ acetaminophen ẹ dì sínú báàgì ẹ fi ránṣẹ́ sọmọ Lúkà Nàìjíríà kí máa lò ó kó máa clear àyà mi bí mo ṣe ń kígbe sọ̀rọ̀ yẹn àyà máa ń dùn mí ẹ rí pé mi rí microphone lò ẹ̀yin lẹ̀ ṣe studio fún mi. Ẹ ṣe studio fún ọmọ Lúkà ẹ ṣe studio fún mi. But thank God for everything. I appreciate you all. Ẹ má fọmọ Lúkà lẹ̀. Ẹ bá mi mo ti sọ ẹ̀yin tí ẹ bá ní kíní ẹ bá mi rà kò wọ́n kíní ìfúnpá tọmọ mi ṣe ìfúnpá ẹ sẹ́ndì ẹ̀ sí mi màá lọ gbà á. Ẹ bá ti rẹ́ni tó mọ̀ Nàìjíríà ẹ bá mi kó sínú báàgì ẹ kó pọ́npítà sí ẹ kó paracetamol sí ẹ fi rẹ́jẹ́ sọmọ Lúkà máa mú. Màá gbà á inú mi gan dùn. Ẹ bá mi rà ẹ fi ránṣẹ́ wá. When you call somebody when the person did not pick your call, then you know that the person is busy. What is happening to you? Kí ló máa ń ṣe yín? So wọ́n ṣe jáde yẹn gbogbo ẹ̀yọ́ lórí ọmọ Yorùbá Ọlọ́run ò ní dójú tì mí bẹ́ẹ̀ ṣe dójú tì mí ojú ò ní tì mí ọ̀nà yín ò ní dí lágbára Olódùmarè òkè òkè lọ́wọ́ àfúnni gbé òkè báyìí lẹ́ẹ̀mọ̀ lọ lágbára Olódùmarè ẹ wá jẹ́ gbàdúrà kékeré kan fẹ́yìn tẹ́ ń ṣí ẹ̀ prógrámù mi kí n tó máa lọ gbogbo ẹ̀yin tẹ́ fi ọwọ́ yín tẹ́ fi ṣí ẹ̀ prógrámù mi ẹ̀ ní fọwọ́ yẹn gbọ́mọ sí ẹ̀ ní fọwọ́ yẹn ẹ̀ ní fi gbé ọmọ sí ọwọ́ yẹn ire lẹ máa fi ṣe gbogbo tẹ́ bá fọwọ́ yẹn kàn wọ́n máa jọ ní sí rere fún yín ni o wọ́n tó ń pín program either from YouTube or from Facebook or from TikTok tẹ́ ẹ bá mi pín tẹ́ ẹ láìkí ẹ̀ tẹ́ ẹ ṣí ẹ̀ lágbára Olódùmarè bẹ́ẹ̀ ṣe fọwọ́ tẹ́ yẹn ire ló máa wọlé tọ̀ yín ayọ̀ náà máa wọlé tọ̀ yín inú tèmi lẹ́yìn mú dùn Ọlọ́run àmúnú yín dùn Yorùbá ẹ fúnra Yorùbá ronú lóòdẹ fẹ́ máa ronú ó ní pé ò gbọ́ sẹ́ bọ́rọ̀ ìbájájọ ẹ̀ lójú náà. Kan tiẹ̀ jáde ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ó yá kọ́.